àìwọ̀ la wà yàfà tí ò bá kájú òsùn ọmọ lọ́wọ́ bí. ìgbà tí wọ́n tún máa sọ nígbà fíìmù tá máa ń wò ní kékeré tí wọ́n máa ní ọ̀rọ̀ ba wọn gbé wọ́n á sọ pé wọ́n yọ kíndìnrín ọba mo fi ayé tí mo wá mo fi búra eléégún nìyá ìyá mi eléégún ló sín wọn ò yọ nǹkan kan wọn ò yọ orí eku nínú ara ẹ̀ eégún ló máa ń ṣe ń lé wa. eégún yẹn ṣe ó sì wà nílé yín àbẹ ti dáná sùn. bàbá wọ́n ti fẹ́ parun àmọ́ ó ti fẹ́ dún ta padà. eégún yẹn sá wà. bẹ́ẹ̀ ni lékewọ́gbẹ́ ó wà. ìlú wo lẹ wà. mo wà ní Ìkòròdú. ok ẹ wà ok every day sá wà alright. ó wà padà dáadáa. support tẹ bá lè fún àwọn tó bá ń gbégun yẹn wọn ò ní kẹ́ wá gbé ibẹ̀ ẹni tó bá ń gbé ẹ fún ní support. kò sí àwọn tó fẹ́ torí gbogbo àwọn tí ó yẹ kó ṣe wọ́n ti sá lọ tán àmì mi mo ti sọ fún àwọn ẹbí sí eléyìí ó máa jáde. ẹ jọ̀ọ́ tẹ bá nílò ẹni tó fẹ́ bá yín gbé o ẹ pè mí tẹ bá nílò ẹni tó fẹ́ bá yín gbé ẹ pè mí tẹ bá lè gbé a máa gbé ẹ ṣé gan. àwọn ìyá wa kan bẹ wọ́n ń ṣe igbá yẹn kòkò náà ń pè wọ́n máa ń fi amọ̀ ṣe a máa fi ń jẹun a máa fi ń gbẹ́bọ a máa fi ń ṣèkún oríṣiríṣi. bí àwọn èyí tá fi ń dá àwọn kóló ayé àtijọ́. so àwọn kan ṣe gàrí àwọn kan there's a lot of things táwọn ya gbogbo àwọn irúmọlẹ̀ wa wọ́n mú nǹkan wá fún wa tó jẹ́ pé dájú pé lórí nǹkan yẹn la bá dúró lé lórí ó possible kó jẹ́ pé ìran Yorùbá máa ti go viral jù báyìí lọ. àwa gba Islam pẹ̀lú ẹ̀sìn kiriyó àwa fi bà gbogbo àwọn nǹkan yìí jẹ́. ok Islam tá gbà yìí ń sìn kí ló mú wá fún wa kí ni valid ẹ̀ kí ló fẹ́ produce fún wa kí ló fẹ́ ká jẹ́ lọ́la. a dẹ̀ ń ba nǹkan táwọn òbí wa àwọn tó ní wa àwọn tó ṣẹ̀ wá sáyé tó jẹ́ pé tí ò bá sí wọn kò lè ṣe àwa ń ba nǹkan wọn jẹ́. àwa wò pé we are doing the right things láì mọ̀ pé ọjọ́ iwájú wa là ń bàjẹ́. àwa ń polú ànábì tí ò mú anything wá. Muhammadu kò mú bàtílé tẹ́sbíù tó fi ń kírun lásán kò mú ìmọ̀ yẹn wá fún wa ká tó wá pé báwo la ti fẹ́ ṣe Quran àbí aṣọ kírun àbí jàlámíà àbí sábàkà àbí eyín gold tó yẹ pé ìran Yorùbá tó ń ṣe Islam àwọn náà ṣe sábàkà o àwọn náà ṣe tẹ́sbíù o àwọn náà ṣe aṣọ ṣe nǹkan kan. We are nothing akọ̀wà pé ká láti kó ìran tiwa lẹ́rú fún ìran kan bẹ́ẹ̀ àwọn bàbá tó ṣẹ̀ wá wọ́n fi everything wọ́n fi kalẹ̀ fún wa láti fi jẹ́yàn àwa wá ìmọ̀ nípa ẹ̀ àwa lọ ń wéṣe 9 to 15 years láti fi study another mass language láti fi kó ìran wa lẹ́rú fún wọn. But àwa kò start kiri yìí ni àwọn kan ń bọ̀ lẹ́yìn ìwọ ọ̀la tó máa ṣe jù wá lọ. nǹkan tá a lè gbé dání ìyàwó bẹ̀rù kan tó fẹ́ ṣẹlẹ̀ àwọn àfáà yẹn iṣẹ́ tó ń fi ń jẹun làwa ṣe àtakò fún pé nǹkan yóò nítumọ̀. wọ́n dẹ̀ ń gbìyànjú pé bóyá àwọn fẹ́ pa wá lẹ́nu mọ́ àwọn bí àwọn fẹ́ kí aburú kankan ṣẹlẹ̀ sí wa. tó bá ṣẹlẹ̀ sí wa akèké bímọ́lẹ̀ ó bóró ni. àwọn èèyàn ti dìde after wa àwọn èèyàn ti dìde nǹkan yóò dé movement yóò dé lè stop mọ́ ó máa continue ni títí tí òun bá máa fi lábí bẹ́ẹ̀ wọ́n ti bà nǹkan jẹ́ àwọn àfáà yìí wọ́n ti bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ ká dúpẹ́ pé ìkan táwọn àwọn òkan ń bàjẹ́ wọn ò sì bàjẹ́ torí kò sí ohun tá à ń wá kiri nílẹ̀ Yorùbá tí ò sí nínú òdùfá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣírí kan wà agbára kan wà tó jẹ́ pé kì í ṣe inú Ifá náà ti generate ẹ̀ àǹjọ̀nú
nílẹ̀ Yorùbá ló fún àwọn bàbá wa mi tó jẹ́ agbára tó jẹ́ pé a lè find out ẹ̀ nínú Ifá tó jẹ́ pé agbára bàbá àti tèmi àbí agbára ìdílé tèmi ó yàtọ̀ sí agbára ìdílé tiyín tá a lè find out ẹ̀ mọ́ tí wọ́n ti gbé mi lọ tá a lè rí mọ́ bí àwọn kánẹ́kù tó máa ń sọ yẹn ègbé kátó rẹni tó ní ègbé lọ́wọ́ lẹ̀ Yorùbá ń ṣe ọ̀nẹ́ máa jìn àbí kánẹ́kù kéèyàn wà nìbàdàn kó lóun fẹ́ lọ sékòó láàrin ìṣẹ́jú méjì kó dẹ̀ bára rẹ̀ Lagos State níbo la ti fẹ́ rí kó ṣe pé kò sí mọ́ o bet kò kọ́ mọ̀ láwùjọ mọ́. mo rántí ọdún kan tí bàbá tó bí ìyá mi fẹ́ kú wọ́n wá béèrè lọ́wọ́ wọn wọ́n ní ǹjẹ́ ó ní nǹkan kan òrùka kan tẹ́ fi sẹ́sẹ̀ àbí nǹkan kan wọ́n wá mérí èmi wà ń kékeré ńgbà yẹn ìyá mi dẹ̀ máa ń béèrè ọ̀rọ̀ gangan ọmọ àgbà ni wọ́n wá ní bàbá yẹn wá ní gbogbo Mushin yẹn ìgbà tó sì wà nínú igbó wípé ọlọ́dẹ làwọn wípé àwọn òun lòrùka wípé tọ́wọ́n bá ti bu iyẹ̀pẹ̀ ó ní nǹkan kan tọ́wọ́n máa dà sí tọ́wọ́n máa tẹ̀ sí ọwọ́ tọ́wọ́n bá ti fẹ́ sí ibẹ̀ tí ó bá ti kò ń ṣe fíìmù wọ́n sọ fún mi wọ́n sọ níbi tí mo torí èmi mo jẹ́ ọmọ tí mò ń súnmọ́ wọn tí mò ń wẹ̀ fún wọn èmi máa ń súnmọ́ wọn àgbàlagbà yẹn gan wọ́n wá ní tọ́wọ́n bá ti fẹ́ síbẹ̀ tí ó bá ti fi lè laná wípé ibẹ̀ yẹn ò dáa nìyẹn nígbà mọ́ tí ò bá ti laná ibẹ̀ dáa nìyẹn ìgbà tí bàbá yẹn kú tán ó ní ibi agbọ̀n apẹ̀rẹ̀ àwọn high education kan tí n bá ti wá ń ka àwọn tí n bá ti mo wá gbé ìwé kan nínú ẹ̀ tí n bá ti wá ń kà omi máa yọ lójú mi báyìí lọ́wọ́n agbára wa tí wọn bàbá yẹn ti mọ̀ pé àwa tá wà ń sìn agbára yẹn ó máa ti pọ̀ jù fún wa tí wọ́n fún wa láǹfààní tó ní kọ́kọ́rọ́ nínú tó bá kọ nǹkan kan lọ báyìí wọ́n á fi gáàpù sí i. tó gbogbo àwọn kinní yẹn a ti wá dànù tá a bá ṣe eléyà ní ẹbọ ni tá a bá ṣe eléyà ní ẹbọ ni gbogbo kinní yẹn dẹ̀ affect wa. ìgbà táwa fi kéré àwọn bàbá tó bí àwọn bàbá wa tá a bá wà pẹ̀lú wọn nínú oko ọkàn wa máa ń balẹ̀ bíi pé a wà pẹ̀lú Ọlọ́run wa ni torí a máa ń wò pé kò sí ohun tó fẹ́ ṣe wá lórí ìdúró àwọn bàbá so a kì í kí a kì í bẹ̀rù anything bẹ́ẹ̀ lóde nígbà yẹn gan confidence àwọn bàbá yẹn ọ̀rọ̀ tó ń bá sọ fún wa pé kò séwu lóko àfi gìrì àparò pé kò sí nǹkan kan tí ó sì wáyé mọ́ lọ ọmọ ọba yìí wá so ìfọ̀kànbalẹ̀ yẹn máa ń wà bẹ́ẹ̀ lẹ́nìí àfáà mi ló fẹ́ fúnyàn ní ìkìyà pé téèyàn wọnú gbó lọ ti Boko Haram. ìkìyà kẹ ìwọ tó sọ pé ó náwó lọ́wọ́ tó tún ní kó lọ mú 100,000 naira wá kó fi ṣiṣẹ́ fún ẹ ibo tó bá 100,000 ṣé ò ní gbádùn ayé ẹ. ìkan ti bàjẹ́ ó ní kòkòrò kan mi ò bóyá orúkọ fúru la máa ń pè bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa máa ń pè ní ìkàndù. ìgbà yẹn tá a fi wà ó tóbi báyìí. wọ́n tóbi gan black inú tó bá ṣẹ̀ṣẹ̀ roko tán èèyàn máa ń rí. yes so ìgbà yẹn tá a fi wà lóko àwọn báyìí máa sọ fún wa tá a bá ń bọ̀ pẹ̀lú àwọn bàbá wa wọ́n á ní ká fi ọwọ́ sí àárín ọ̀nà tó ń gbà kọjá àárín wọn gangan ká fi ìka àárín wa ká fi sí àárín ẹ̀ ìka tó gùn yẹn ká fi sí ká máa sọ pé ìka yìí ta ìka. ok ẹ dákun ẹ dúró tí wọn lọ èmi lè. ìka dùn pẹ̀lú ìka ó jọra wọn gbólóhùn yẹn jọra wọn wọ́n wà ní ká sọ pé ìka kì í ta ìka tó gbólóhùn yẹn láti bá fi sáàárín wọn wọn máa kọjá ẹni ìkànnì tó máa kọjá yẹn wọn máa yà fún kàẹ́ ni. ẹ jọ ẹ dákun ẹ bá ti ń sọ fíìmù yẹn ẹ dákun tó lọ́hùn mo fẹ́ bẹ̀rẹ̀ kíní kan o. ẹ bèrè. ẹ jọ àwọn tí ẹ ń sọ látàwọ̀ yìí tẹ́tọ̀ pé wọ́n ṣe báyìí tó jẹ́ àwọn bàbá wa wáyé tí wọ́n wá kú nígbà tí wọ́n ní wá gbára yẹn. wáyé tí Muhammadu kú ńgbà tó mọ Allah kúrẹ́ ẹ̀pẹ́ ẹ̀mú ìgbé ẹni sùúrù ẹ̀ ẹ̀pẹ́ ta ló gbẹ́ ẹ̀ tún gbẹ́ ní wọlé fún.
gbogbo lé ẹjọ́ Ọlọ́run lè dùn àrè bẹ̀yìn. ṣé mo máa sọ pé wáyé kí ló tí wọ́n kú kò sí lè kú kò yẹ kí wọ́n kú náà. No, ìbéèrè yìí very simple and I'm gonna answer question tẹ́ béèrè yẹn. Ẹni gbogbo agbára tán nìyẹn. Ẹni kílẹ̀ tán. Torí ẹnìkan sọ Yorùbá fi fún wa látẹ̀kan sí báyìí. Ẹni sùúrù. Níbi báyẹn má fagídí sọ̀rọ̀ ẹ̀dẹ̀ má wáyé báyẹn láti wá já. Ẹ bá fẹ́ kọ́ ẹ̀ sọ̀rọ̀ jẹ̀ náà. Àwa náà rẹ́jì láti kọ́ ara yín. Kò sẹ́ni tó mọ̀ tán. Wàláì. So ẹni sùúrù ẹ má já ẹ má fagídí sọ̀rọ̀. Báyìí pọ̀ ọmọ Yorùbá ní ẹ bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Àwa ń báyìí láti jà. Kí sọ̀rọ̀ jà. Okay. So ìkọ́tẹ́ bèrè sí ẹni gbogbo agbára tán nìyẹn. Kí ló tán fi kú? Àbí ìbéèrè yín kọ́ nìyẹn? Bẹ́ẹ̀ni. Tí ẹ̀yin ti gbọ́n bì kan rí nílẹ̀ Yorùbá pé awáyé má kú òsì. Kò sí. So kí ló àìdẹ́ fi béèrè irú béèrè yẹn? Ẹ ṣeun. Mo gbọ́ lẹ́ẹ̀kan tí wọ́n sọ pé lẹ́yìn ìgbà tí mo mútu wọ́n ní àwọn àfáà yẹn irọ́ ni wọ́n pa oníjìbìtì ni wọ́n oníkìnnìkan ni wọ́n. Ẹ̀sìn àti ìṣẹ̀ṣẹ̀ tẹ́bí tí gbogbo wa ṣe yìí kì í ṣe gbogbo wa náà la ní nǹkan. Ẹ má ṣe wá sí. Èlò wà ṣe kì í sọ̀rọ̀ wà ṣe. Ẹni sùúrù ẹlẹ́yin gbọ́. Kí n fẹ́ dín kéèyàn sọ̀rọ̀ náà ló máa ń dùn. Ẹni sùúrù àwọn ò nídìí ẹjọ́ bíbá yìí ìmọ̀lá need ẹ understand. So ẹ sọ̀rọ̀ mo béèrè yẹn lọ́wọ́ yín ẹ dẹ̀ dáhùn padà pé ẹ gbọ́ tẹ́nìkan sọ pé àwọn àfáà yẹn rọ́nà ń pa. So right now nǹkan tẹ́ nídìí láti prove fún wa ni pé àwọn àfáà kò ń ṣe irọ́ ni wọ́n pa èmi ti rí pé nǹkan tẹ́ bá wọlé nìyẹn. Náà ẹni sùúrù èmi ti béèrè lọ́wọ́ yín sìn pé nílẹ̀ Yorùbá lájọ́ tó ti bí yín lọ́mọ tẹ́wájọ́ ọmọ Yorùbá ṣe ti gbọ́ awáyé má kú rí ẹlẹ́yìn ò gbọ́ rí. Now wọ́n ti lè proof ẹ̀ fún wa pé irọ́ kọ́ ni àwọn àfáà tí wọ́n bẹ́lẹ̀ Yorùbá ń pa fún wa. Kí ni ìwúlò ẹ̀sìn Islam àní kí ni ìwúlò àfáà nílẹ̀ Yorùbá? Ìwúlò àfáà nílẹ̀ Yorùbá nǹkan tó pọ̀ ni. Ẹ sọ̀rọ̀ láyé fún wa. Àkọ́kọ́ níbẹ̀ àwọn àfáà wa wọ́n wà nílẹ̀ Yorùbá láti jẹ́ kí a mọ̀ pé gbogbo táwọn bàbá wa ṣe nígbà yẹn so àsìkò tí wọ́n nìyẹn àsìkò yìí táwa ń bẹ yìí o táwa ń lò lọ́wọ́ báyìí sẹ́ńtúrì yìí o a nídìí àti gbogbo láti ṣe yóò mọ́ kí gbogbo wa kájọ máa ṣe Ọlọ́run ọba kan ṣoṣo Allah. Ṣé aláàjọba ìlú ìlú àti gbogbo lé ẹjọ́ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ náà. Now nǹkan táwọn bàbá yín ṣe láyé àtijọ́ yẹn kò dáa lẹ́yìn pé wọ́n nígbàgbọ́ lórí Allah. Bẹ́ẹ̀ni. Kí ni Allah mú wá fún wa tàbí fẹ́ nígbàgbọ́ lórí ẹ̀? Àyíntàlá mú wá fún wa pọ̀. Àkọ́kọ́ nínú nǹkan tàlá mú wá fún wa ni pé àwa tá a jẹ́ ọmọ Yorùbá ń sìn kí n fi àtọ̀dọ̀ wa ṣàpèjúwe. So Allah ló dá gbogbo wa ó dẹ̀ ṣe wá lóní ìrànràn kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olówó Èkó sọ lẹ́ẹ̀kan. Ẹni sùn olówó Èkó sí bíbá ya wa la wà ń bíbá yín sí. Kí ni Allah mú wá fún wa tó jẹ́ òun wúlò fún wa? Ṣé fúnlẹ̀ Yorùbá àbí fún gbogbo àgbáyé? Ṣé fún ilẹ̀ Yorùbá àbí gbogbo àgbáyé? Kí lẹ sọ? Ṣé fún ilẹ̀ Yorùbá àbí fún gbogbo àgbáyé? Àwa Yorùbá ló ń sọ̀rọ̀ bíbá yìí. Kí ni Allah mú wá fún wa tó jẹ́ ohun wúlò fún wa? Ṣé fún àwa ọmọ Yorùbá? Ṣé wọn pẹ́ ti kọ̀ndẹ́mù àwọn bàbá wa báyìí sí? Ẹ ti kọ̀ndẹ́mù o. So èmi wá ń béèrè lọ́wọ́ yín sí pé kí ni Allah mú wá fún wa tó jẹ́ ohun wúlò fún wa nílẹ̀ Yorùbá? Ní tí Allah mú wá fún wa nílẹ̀ Yorùbá tó jẹ́ ohun wúlò fún wa ni pé tèmi mọ́ tó dẹ̀ dá mi lójú tí mo sì gbà fún ìyànlá Al-Qur'ani. Al-Qur'an kí ni ìwúlò Al-Qur'an nílẹ̀ Yorùbá? Ìwúlò Al-Qur'ani ni ìtọ́sọ́nà. Ìtọ́sọ́nà tí ní kí wọ́n mú Qur'an délẹ̀ Yorùbá. Ọlọ́run ọba Elédùmarè ṣàánú wa o. Àfà lágbára. Ẹjọ́ ẹ ní sùúrù gbogbo lé ẹjọ́ ẹ kan sọ̀rọ̀ náà. Ìgbà míì èèyàn lè má lẹ́kọ̀ọ́. Òbí omi òbí yẹn yọ̀ọ̀rẹ́ yẹn lọ lè kéwú.
èyí ò pọ̀ tọ́ yẹn sọ́nà ní láìmọ̀ kó sí yẹn lọ́nà ni. tẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nílẹ̀ Yorùbá wọ́n ń pera wọn lọ́mọ Yorùbá ọ̀yẹ́kún wọn wà láwùjọ Yorùbá. aláàmúkúra wà fún just story book ìwé tí àwọn China print ẹ wá fi kọ́ lẹ́wù sí ọwọ́ àwọn baba ńlá baba yín tí wọ́n fún yín ní àmàlà tẹ̀ ń jẹ tí wọ́n fún yín ní èdè Yorùbá tẹ̀ ń sọ tí wọ́n fún yín ní múra yín tí wọ́n fún yín ní ìwà àti àpọ́nlé tó já tó dìfẹ́ǹdì lẹ́tẹ̀ ìwà pẹ̀lú kílèmù àti ọ́ríjì nílé ní àti ọmọ Yorùbá. Allah tí ò mú anything kò sí nǹkan kan tí Allah àti Muhammadu àti ẹ̀sìn Islam tó contribute sí ìgbésí ayé wa. mo ti gbọ́. ẹ ní sùúrù ẹ wá fi condemn nǹkan táwọn babalábaba wá ṣe. ẹ náà bó bá wá táwa yàrá yìí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ bó bá wá táwa nínú yàrá yìí tẹ́ ń bọ̀ ẹ ló bó bá wá táwa nínú yàrá yìí ta ló dá wa. láyé yẹn má padà ẹ fà sọ pé Allah ló dá èmi o ẹ jọ Allah ò lè dá èmi. ìyá mi àti bàbá mi ló dá mi. ẹni sùúrù ẹkọ nídìí láti lọ àfà ẹkọ nídìí láti lọ. ẹni gbọ́ òdodo ọ̀rọ̀ láyé kò sí ẹni tó fẹ́ ta òdodo ọ̀rọ̀ nù yín. ẹni sùúrù ẹkọ nídìí láti lọ ronú. ìwọ kò nídìí ronú ìwọ tó ń sọ̀rọ̀ ta ló dá ọ. ìyá mi àti bàbá mi ló dá ẹ wáyé tí wọ́n ṣe wá lè kú kò yẹ kán kú tó pé àwọn ni wọ́n bá dá ọ ni. ní sùúrù tí wọ́n fi protect rẹ tó fi dá ọ yẹ kán máa fi protect àwọn. Kùránì kan tó sọ pé ìzá àmùsẹ́ìtàn fàlà tàǹtàwì sọ̀báhà kí ló sọ. ìgbọ́dọ̀ kábẹ́ẹ̀ni kò tù. ó ní tírọ̀lẹ́ bá bẹ́ẹ̀ láyé a kì í dàárọ̀ fún yàn kí ló wá dé tó fi wá sọ pé ìyá mi àti bàbá mi kí ló dé tí wọ́n fi kú. ṣé bàbá ti wó òkú wọ́n mọ̀ òkú. ọlọ́run ọba aláà tó dá ló dẹ̀ pa ọlọ́run ọba aláà tó dá ló pa. àwọn tó jẹ́ bàbá wa. ọ̀dẹ̀ ni àwọn pípò ìṣá. ọ̀dẹ̀ ni bàbá yìí. ọ̀dẹ̀ ni àwọn pípò ọ̀dẹ̀ ni. ẹ jẹ́ ká lọ direct síbi olè kan jẹ àyàwó ẹ ní gbòdòdó ọ̀rọ̀ náà ni mo ń dùn mí ẹ sì ní mo gbòdòdó ọ̀rọ̀. ní sùúrù àwọn tó jẹ́ bàbá wa tí wọ́n ṣe òkú ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ẹ ní sùúrù ẹ máa sọ̀rọ̀ yín àfáàfin sí. ìwà lẹ̀sìn ẹ ní sùúrù ẹ jọ̀ọ́ ẹ má bínú àfáà yìí ẹ ní sùúrù. àwọn jẹ́jẹ́ bàbá wa àfáà yìí ẹ ní sùúrù. kí ló dé tí wọ́n fi lo gbẹ́kúdé kí ló dé tí wọ́n lo kánàkò. ẹ ní sùúrù eléyìí ẹ farabalẹ̀ sẹ́rí ààrùn láti máa gbéra wa lẹ́mìí gbóná bí báyìí. bó ẹnìkan sẹpẹlẹ kan bá tí mo jáde tán. jẹ́ ká lọ bá sọ̀rọ̀ bá àfa ẹ̀dẹ̀ ní sùúrù náà. anybody wa ló máa sọ̀rọ̀ bí báyìí tó máa tẹ́ wa lọ́rùn. gbogbo kan tẹ́ bá fẹ́ sọ ẹ farabalẹ̀. gbogbo kan tẹ́ táwa ní bá fẹ́ sọ bí báyìí a máa farabalẹ̀. tí n bá sọ̀rọ̀ bàbá mi wà lẹ̀sìn wọn máa sọ̀rọ̀ anybody wa máa sọ̀rọ̀ ẹ̀yin náà máa sọ̀rọ̀ but ẹ má jì ká bára wa jà ẹ jì ká enlight ara wa nǹkan tí ò yé yín a máa fi yé yín nǹkan tí ò yé àwa náà ẹ máa fi yé wa ẹ understand ẹ má jì ká gbéra wa lẹ́mìí gbóná èmi ń sì mo sẹ̀ gé bèlúbèlú mi ni mi lè pariwo ẹ understand so Allah tẹ́yìn fẹ́ polówó fún wa ń sìn àti Muhammadu àti ẹ̀sìn Islam tẹ́ fẹ́ polówó fún wa kí ló mú wá fún wa nílẹ̀ Yorùbá tí a ti nírí ẹ ṣàlàyé fún wa a nídìí ẹjọ́ a nídìí láti pariwo ẹ jí ká jọ sọ ìwúlò ẹ jí kọ̀ndẹ́mù àwọn bàbá wa ń sìn ẹ fẹ́ gbé Allah sórí ẹ ní sùúrù ẹ fẹ́ gbé Allah sórí àwọn bàbá wa now àwa ọmọ ọkọ a fẹ́ defend àwọn bàbá wa. ẹ̀yin ẹrú Allah ẹ fẹ́ dìfẹ́ǹdì Allah. now àwọn ọmọ wa ń béèrè lọ́wọ́ yín sí pé kí ni Allah àti Muhammadu àti Islam kí ló mú wá fún wa nílẹ̀ Yorùbá táwọn bàbá wa fi kalẹ̀ fún wa. ẹ̀yin ju ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan ní tí Allah mú wá ọ̀tọ̀ ní tí Ànábì mú wá ọ̀tọ̀ ní tó wà nílẹ̀ Yorùbá ọ̀tọ̀. ilẹ̀ mọ̀ ẹ́ divide ẹ̀ kí ni wọ́n mú wá fún wa gbogbo wọn nípa wọn pọ̀ lọ́yọ̀ kan ni. ní tí Allah mú wá fún wa gẹ́gẹ́ mo ti kọ́kọ́ sọ síwájú. kí ni. Allah jẹ́ ká mọ̀
Allah fún wa ní ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ Al-Qur'ani ó mú àná Muhammad is messenger of Allah Prophet Muhammad pé kò possible kó jẹ́ pé gbogbo ẹ̀ wá tá à ń ṣe ìṣẹ̀ṣe tá à ń bọ̀fá tá à ń ṣe ẹ̀yin náà lè máa sọ pé ẹni mojú ògùn nípa bìnírè ṣé gbogbo ẹni tí ń dáfá ẹni tó bá ti wá yẹ nǹkan wò tẹ́ dáfá fún. báwo lè ṣe mọ̀ tẹ́yìn náà bá máa pa bìnrin rẹ̀ báwo. farabalẹ̀ ẹni sùúrù ẹni sùúrù mi ń béèrè ẹni sùúrù ọ̀rọ̀ tí ń béèrè lọ́wọ́ yín kò ń ṣe nípa Ifá o mò ń béèrè lọ́wọ́ yín right now pé kí ni Allah Muhammadu Islam kí wọ́n mú wá fún wa. ẹbí náà sọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan yìí. báwọn bàbá wa ò fi sílẹ̀ fún wa nǹkan tó ń mú wá fún wa ni kẹ́ sọ fún wa. kí ló dé kí fẹ́ jẹ́ kéèyàn ṣàlàyé ọ̀hún tẹ́yìn ló ṣàlàyé ọ̀hún. èmi ló yẹ kí n sọ̀rọ̀ fún yín nípa Ifá kò ń tẹ̀yìn. òkè yé o. nípa Allah àti Muhammadu àti Islam ní kẹ́yìn sọ fún wa. Allah subhanahu wa ta'ala ni tó mú wá fún wa ni pé gbogbo àwọn òjíṣẹ́ bẹ̀rẹ̀ látòrí àwọn ànábì tó ti wá sọ́jà ní Muhammad gbogbo àwọn Ọbàtálá gbogbo àwọn farabalẹ̀ ẹ̀yin ti deny àwọn bàbá wa lẹ̀ Yorùbá àwọn irúmọlẹ̀ wa. kí má dàkọ̀ wọn báàbí. ẹ lọ́wọ́ wọn ò dùn láwo. ṣé kí má dàkọ̀ wọn mọ́ ni. ẹ má dárúkọ wọn Muhammadu lẹ́fẹ̀ẹ́ defend Allah àti Islam ibẹ̀ ní kẹ́dùn kí ni Allah mú wá fún àti Islam. ó yá kò sí táìmù gbogbo èyí táwa wá ń ṣe yẹn tá à ń sọ pé ìṣẹ̀ṣe àwọn baba ńlá baba wa òun Allah jẹ́ kó yé wa pé ká mọ̀ sí. kí ni Allah wá mú wá fún wa àti Muhammadu àti olórí burúkú ni Allah yẹn. ó mú ìwọ̀n kíkí wá fún wa pé ká mọ̀ sí. ẹ máa gbọ́ àwọn ẹrú ìṣà. ẹ farabalẹ̀ fún ẹjọ́ ẹ má bínú gbogbo lé ẹ jí kí wọ́n àwọn èèyàn gbọ́ nǹkan tó ń sọ. tó ẹlẹ́kejì tí Muhammad tí mò ń sọ lẹ́ẹ̀kan tẹ́ sọ pé kí n má lọ bí ọwọ́ fa òṣìfà. ìrun kíkí wà bí. ẹ ní Allah mú ìrun kíkí wà. Allah ní ká máa sìn ó ní ká máa jọ́sìn fóun ó sì fún wa ní Al-Qur'ani ìwé tó máa tọ́ wa sọ́nà nínú ìtẹ̀mí ayé wa léyìí àlámọ̀rí wa léyìí gbogbo nǹkan tá a bá fẹ́ ó di mélòó ó di méjì kí wàá lẹ́lẹ́kẹta tẹ béèrè. no ẹni Allah Muhammadu Islam àti Allah. ibi tí mo ti wá lọ tẹ́tẹ́ nìyẹn ibi tí mo lọ tẹ́tẹ́ mi scotch mi nìyẹn ìgbà tí Muhammad dé kò pera rẹ̀ lọ́lọ́run ó ní wọ́n ṣe mélòó jíṣẹ́ so òjíṣẹ́ ló jẹ́ messenger of Allah. náà ni Muhammadu. náà ni Muhammadu jẹ́ Muhammadu tá a sọ yìí ló fojú. Allah ńkọ́. ibo Allah náà mo kọ́kọ́ sọ síwájú òun. Allah ń sìn òun mú bá ṣe jọ́sìn fún wa. Inshallah ó dẹ̀ fi àná Muhammad sallallahu alaihi wa sallam ó fi ṣe ẹni tó ń rántí messenger of Allah. Allah tẹ̀ sọ pé ó mú ẹ̀sìn àti Quran wá fún yín bẹ́ẹ̀ sì sìn Muhammadu dẹ̀ jẹ́ òjíṣẹ́. ṣé mo pẹ́ máa nídìí oúnjẹ àtọ̀. aláwọ̀ oúnjẹ wa ẹ̀ sọ pé aláwọ̀ oúnjẹ wa fún yín o. títẹ̀ bá jẹun tẹ́lẹ̀ sí Allah ni. Islam ò nira tó bá wọn kódà Islam jẹ́ pé wà pé sin Allah àti Muhammadu. Islam kẹjọ pé wà pé tẹbi bá ń pa ẹ́ tó bá sì fẹ́ sìn wọn tó bá ti pé inú rẹ̀ ò ní gbé farabalẹ̀ jẹun náà bòbá tó bá ti tán kò sìn wọn láàdì rárá wà ládọ̀ rárá ni. lọ́tẹ̀ lè ka kúlò àlà òṣèlú tó ẹni sùn tàbí oúnjẹ tẹ wá fẹ́ jẹ yẹn ní sálà aláàánú ló mú oúnjẹ yẹn wá fún yín. ó ti wà nù kádàrá mi ni máa kọ́ dààmú wà á ṣára òwà kúlò àṣẹ yà á sọ iná fi ìmáàmù mùbí ni gbogbo tẹ́yìn náà ṣe yìí ó ti wà nù àkọlẹ̀ yín pé bẹ́ẹ̀ ṣe ṣe nù. ẹ ní sùúrù èmi béèrè lọ́wọ́ yín sìn ilà láàmú wà àti Muhammadu ẹ̀yìn aláàfin mi àti bẹ́ẹ̀ ṣe sìn wà. aláàfin mi ní ìtọ́sọ́nà aláàfin mi ní ìtọ́sọ́nà ó jẹ́ kí n mọ pàtàkì àwọn òbí tó bí mi. oúnjẹ tẹ́ jẹ kẹ́tọ́ sin Allah ta ló mú wá fún yín. Ọlọ́run náà ló mú wá Ọlọ́run Allah náà ni mú wá fún mi òun náà ní ti ń bọ̀ mi lágbàdo. ẹ má dà papọ̀ Ọlọ́run yàtọ̀ sí Allah. Allah ló mú wá fún mi. níbi tá a wà lélẹ́yìí Allah mú ẹ̀sìn àti bẹ́ẹ̀ sì sìn wá ó dẹ̀ mú Muhammadu wá iṣẹ́. ok títẹ̀ bá jẹun tẹ́lẹ̀ sin Allah. ó di dandan fún mi náà kí n sin torí ó ní wáyé wá sìn òun ni. ok nídìí oúnjẹ. tẹ́lẹ̀ mọ́ jẹun láàrin 10 days tẹ́lẹ̀ mọ́ sin Allah. mo yí ń gbàwé lọ́wọ́ bàbá yìí. ẹ máa gbà kú. àfa sẹ́rí tẹ́ bá ń parọ́ fún wa ó máa dùn wá.
àwọn la kò nídìí wọn. gbogbo àwọn tó wò wá Allah ó mú Islam wá bá ṣe sí ọdẹ sẹ́yìn tó àti ojúṣe rẹ̀ títí ẹ̀ bá jẹun sẹ́yìn sí Allah. àní mo ti ń gbàwẹ̀ lọ́wọ́ gan báyìí. àná ẹ máa gbà kúrò sí. láàrin 10 days tẹ̀ ní mú mi tẹ̀ ní jẹun. inshallah kódà ọ̀la làwẹ̀ mi pé 15 days. ẹ tẹ̀ ní jẹun rárá mọ́. jẹ́rí lórí ọ̀rọ̀ yẹn mo mọ̀ pé ẹ ti understand nǹkan tí mo fẹ́ fà jáde fún mi lè máa sọ káwọn yẹn ti gbọ́ wa. Allah tó mú ẹ̀sìn bẹ́ẹ̀ sí wa ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ ti jẹun gbogbo oúnjẹ tẹ̀ ń jẹ nílẹ̀ Yorùbá pátápátá àwọn bàbá ńlá bàbá wa tẹ̀ kàn dẹ́bù yẹn náà mú wá fún wa èdè tẹ̀ ń sọ kò ń ṣe Allah ló mú wá fún wa. lọ́nà wo ẹni sùúrù lọ́nà wo. lọ́nà tó pọ̀ Allah èdè Arabic ló gbọ́ ẹni sùúrù ọba balẹ̀ Arab àwọn náà ní Allah òun ìdá ìdí àmàlà òun jẹ iyán òun jẹ fùfú wọn kì í mu gàrí wọn kì í jẹ ewédú gbogbo nǹkan tí mo kà kalẹ̀ gbogbo ẹ̀ lẹ́yìn. Yes, one question. ẹni sùúrù gbogbo tí mo kà kalẹ̀ yẹn gbogbo ẹ̀ lẹ́yìn jẹ aláwọ̀ dẹ̀kẹ́ jẹ àwọn ọmọ àràbò kì í jẹ.